let me tell you this social media. Ẹ jẹ́ n sọ kankan fún yín. Ṣé tí social media yìí èèyàn ò lè dúró ní méjì kò possible ẹyọ kan ló máa dúró. Ó lè ní good intention láti lọ bá ìyá Ikimo ó ti yẹn Farida láti ran Farida lọ́wọ́ ní tòótọ́ ó ti yẹn sìn. Ó dárúkọ àwọn èèyàn, ó dárúkọ Star Girl ó ti yẹn sìn. Àwọn yẹn ní mission nínú ayé ìyá Ikimo ni. Let me tell you one thing. You see Dorcas tẹ́ ń wò yẹn. Mi gbé ẹ mọ́ra ó ti yẹn sìn. Nǹkan tó wà nínú ẹ ò lè ṣe. Do you understand now? Dorcas tẹ́ ń rí yẹn. Ó jẹ́ nìyẹn kan tó jẹ́ pé àwọn èèyàn like láti dáwó fún. Kó máa tọrọ owó ní láàárọ̀ lọ́sàn lálẹ́. Wọ́n like láti dáwó yẹn fún. Do you understand? Èmi ò lè ṣe nǹkan tó ń ṣe yẹn. Ṣó ti rí bẹ́ẹ̀ yẹn sìn. Èmi ò lè ṣe nítorí ọ̀rọ̀ Fọlá àwọn èèyàn wá trust ẹ mọ́. Nígbà tí ó gbé Lanre wá inú mi dùn pé torí pé ọmọ yẹn máa ní ìtọ́jú torí ọmọ yẹn need ẹ gbàgbé pé Lizzy or no Lizzy ẹ já sọ òdodo ọmọ yẹn máa need ó need ìrànlọ́wọ́ Lanre need ìrànlọ́wọ́ ẹ gbàgbé Lizzy nsìn eléyìí ò ń ṣọwọ́ Saga tí ò bá ṣe ní Saga Lanre need ìrànlọ́wọ́ ó ti yé yín sìn Lanre ó need ìrànlọ́wọ́ kò dẹ̀ ní wà bákan náà tí Dorcas bá mú dání tó bá tọ owó bó nítorí gbogbo bullshit tó ń ṣẹlẹ̀ yìí nítorí la ṣe máa ń sọ fún yín ẹ calm down nígbà tí òun ẹran tí nígbà tí wọ́n sọ pé Dorcas ti reach out sí ìyá Ikimo nígbà yẹn tí Star Girl lọ bá ó ti yé yín sìn Star Girl fẹ́ ìyá Ikimo to her side kò possible èèyàn tó bá máa ràn wọ́n lọ́wọ́ ò ní anybody that want to ẹni tó bá máa ràn ẹ́ lọ́wọ́ kò ní mi mọ̀ ní Yorùbá kò ní bá tiẹ̀ jẹ́ kó tó ràn ẹ́ lọ́wọ́ kò ní máa fún ẹ ní àwọn kíní kan tó máa wà ní kó máa sọ pé ó gbọ́dọ̀ débi báyìí ó gbọ́dọ̀ débi no whosoever that will help you will never stress you nǹkan tèmi nígbàgbọ́ nìyẹn ọkọ tó bá máa fẹ́ ò nídìí kẹ́ ṣe relationship 10 years Ọlọ́run tí ẹni jẹ́ ọkọ tó bá máa fẹ́ láàrin 2 months ẹ ti fẹ́ ra yín láàrin 4 months wàá mọ̀ pé yes this is my husband kó tó 4 months kẹ́ ṣe relationship ẹ ti máa gbé ìgbésẹ̀ á ti propose sí ẹ wá ti mọ̀ anything tó bá máa jẹ́ nǹkan tó dáa tó bá máa gbé nǹkan tó dáa jáde kò ní ní ẹ lára mo rí pé ọmọ yẹn ó wà ní side ibẹ̀ yẹn ó ti yẹyin sí lọ́dọ̀ Star Girl wọ́n ò fẹ́ kó súnmọ́ Dorcas wọ́n fẹ́ ṣe to themselves àwọn yẹn dẹ̀ fi ń ṣe àwọn Star Girl wọ́n fi ń ṣe kọ́mẹ́ kí lórúkọ monetization ló ń ṣe kò yẹyin sí wọ́n ti sọ̀rọ̀ burúkú fún kí ni Dorcas máa ṣe ó máa retaliate ó máa sọ di Saga òun náà ya tètè ya mú kí lórúkọ lady Sisi Alagbo òun náà tètè mú Sisi Alagbo ṣé kò yẹyin ẹ̀yin èèyàn sìn ó tètè mú Sisi Alagbo and who have the power ta ló ní power yẹn ta ló ní views yẹn ta ló ní kí ló wúkọ ẹ fans yẹn Star Girl ní fans yẹn kò ní fans tí kí ló wúkọ ẹ tí Dorcas ní kò lè pull that card òun ló ṣe dàbí pé gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí bá ìyá Ikimo jà wọ́n bẹ̀rẹ̀ sí blog yẹ torí pé crowd tí Dorcas ní ó yàtọ̀ sí ti Star Girl ajáde nígbà yẹn a sọ pé kẹ́ stop gbogbo bullshit yìí so that ẹni tí ẹ fi ní lára ìyá Ikimo ló ń suffer ẹ̀ kò kí ń ṣe Star Girl tó bá jẹ́ pé àwọn blogger Dorcas wọ́n fẹ́ ṣe dáadáa ní Star Girl ló yẹ kó máa gbé ṣépè kò kí ń ṣe ìyá Ikimo ló yẹ kó máa blog ìyá Ikimo ló ń suffer ẹ̀ nítorí pé ìyá Ikimo ò mọ ibi tó máa fi sí mọ́ kò mọ nǹkan tó máa ṣe mọ́ ṣé kò yẹ yín sìn àwọ̀ yìí pé òun ò fẹ́ jẹ́ ungrateful tóun bá kúrò lọ́dọ̀ Star Girl wọ́n máa sọ pé òun ungrateful lòun ẹ ṣáà mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lórí social media yìí ẹ máa fi èèyàn ṣe content títí ayé ẹni ẹ máa fi bàjẹ́ ni ẹni tó bá nídìí ìrànlọ́wọ́ tí bá dìde tó bá dìde ayé ẹni ẹ máa tètè dání ìwọ nìkan ò lè ṣe ayé ẹni ẹ máa fi dání nítorí ẹ̀gbà tí tání pé kò síjà láàrin Esabod àti mama Esabod àti Dorcas ni ayé Lanre máa ti wà okay ìjà tó wà láàrin wọn ní wọ́n sì
a lè sọ pé a fẹ́ dáwọ́ fún Lawrence ká sọ pé a fẹ́ lọ ṣe wọ́n máa mú wa lọ́tà tá bá lọ́tà lọ́tọ̀ọ̀dọ̀ Esabod a máa lọ́tà lọ́tọ̀ọ̀dọ̀ anybody oníkálukú máa pẹ́pẹ́ ni pé no mi fẹ́ lọ́tà mi ò fẹ́ lọ́tà mi ò fẹ́ lọ́tà of course nítorí pé ìrìn àjò tẹ́tí jọ rìn irú kí ni Esabod ó ṣe prevent lọ́dọ̀ Dorcas. I still repeat, I still stand on it. Because Esabod ò ní dákẹ́. Gbogbo wa láti mọ̀ Esabod. Dorcas ti mọ̀ Esabod láti 2015. Ló ti mọ̀ Esabod. Esabod ò ní dákẹ́. Ṣé fẹ́ jeopardize ọ̀rẹ́ tẹ́ tí ń bá ara yín ṣe láti lẹ̀. Ẹ fẹ́ jeopardize ẹ. Ẹ ṣá fẹ́ tú gbogbo àṣírí yẹn, gbogbo nǹkan tẹ́ ní lọ́wọ́ yẹn. Ẹ tí lò, ẹ fẹ́ lò. Kí ni tuntun tá a rí? Ẹ fún wa ní nǹkan tuntun tá a ti rí lórí social media yìí. Tó bá bú mi sì máa wò pé nonsense nǹkan tó ti fi bú mi ṣé o mọ̀ yìí tó ti fi bú mi ní ọdún gbọgbọrọ ni kí ni tuntun tá àti rí lórí social media yìí nǹkan tẹ́ jọ ń ṣe òun ló matter tẹ́ bá mọ̀ nǹkan tẹ́ jọ ń ṣe ẹ ní jeopardize pé ẹ fẹ́ fi sí ọ̀tá ó jẹ́ mo wà lórí page yìí Dorcas lé ní báyìí I just have to melt my spirit just melt pé so Yagi kí mo tiẹ̀ lọ bá Dorcas pé kó ràn òun lọ́wọ́ of course ó need ìrànlọ́wọ́ kò sẹ́ni tó lè fi bú lady yẹn need ìrànlọ́wọ́ ṣùgbọ́n ó bọ́ sí ọwọ́ wrong person ìyá yìí kí wọ́n bó ṣe wà yẹn kò jẹ́ jẹ́mi mo kọ́kọ́ approach ẹ̀ gbogbo èèyàn tó wà lórí social media ni máa pè mi ní sọ pé kó má débi kó má débi kó má débi kó má dòbí mo ò ní manipulate ẹ̀ because I will never do that it's like tí àwọn tó wà lọ́dọ̀ Dorcas tí ó wá ra ọjà tí ìyá ikú mọ́ ń tà ayé ẹ̀ máa dání náà nǹkan tèmi nígbàgbọ́ nìyẹn èèyàn tó wà lọ́dọ̀ Esabod tó bá ra ọjà tí ìyá ikú mọ́ ń tà ayé ẹ̀ máa dání èèyàn tó wà lọ́dọ̀ tèmi náà tó bá ra ọjà lọ́dọ̀ ìyá ikú mọ́ ayé ẹ̀ máa fi dá náà bẹ́ẹ̀ náà ní Sisi Alágbo tẹ́ bá mú eléyìí pé eléyìí lẹ fẹ́ mú tọ̀hún lẹ ẹ fẹ́ balẹ̀ ayé wọn jẹ́ ni àti Sisi Alágbo àti ìyá ikú mọ́ ẹ fẹ́ balẹ̀ ayé wọn jẹ́ ni ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ràn àwọn pípù yìí lọ́wọ́ àwọn people yìí Sisi Alágbo bó ṣe wà yẹn sì ó need help ìyá Alágbo kí ló wúkọ ìyá ikmọ òun náà need help ẹ̀yin náà ìwọ ọkọ tí wọ́n fẹ́ ọkọ tí ò lápá tí ò lẹ́sẹ̀ báwo ló ṣe fẹ́ gbára dúró ẹ kò lè máa jà lọ́tùn jà lọ́sì jà níwájú ẹ má bá gbogbo nǹkan jẹ́ ẹ má calm down ẹ má calm down tí Dorcas bá ẹ̀pù ìyá ikú kò mean anything ìyá ikú mọ̀ kì í ṣe ọ̀tá Dorcas Dorcas ò gbọ́dọ̀ jẹ́ ọ̀tá fún ìyá ikú torí pé ó wà pẹ̀lú Sisi Alágbo náà wọn ń ṣe ilé ayé bẹ́ẹ̀ mi gbọ́dọ̀ jẹ́ ọ̀tá ìyá Alágbo ò gbọ́dọ̀ jẹ́ ọ̀tá sí mi kò gbọ́dọ̀ jẹ́ ọ̀tá sí mi mi gbọ́dọ̀ jẹ́ ọ̀tá ìyá Alágbo Sisi Alágbo jàre mi ní ìyá Alágbo Sisi Alágbo kò gbọ́dọ̀ jẹ́ ọ̀tá sí mi mi ò gbọ́dọ̀ jẹ́ ọ̀tá sí mo kò gbọ́dọ̀ bá wí tó bá ṣe nǹkan tí ò dá ni torí obìnrin ni kò lè má yẹ̀yẹ́ obìnrin ká dẹ̀ máa wò ràn nǹkan tó ṣe yẹn is uncalled for bíi pé ẹ̀ ń sọ fún wa nísìnyí pé okay baby óyá máa dó mi kí máa ṣe fídíò ẹ̀ ṣé wọn máa ti máa ṣe mí nìyẹn ó máa kọ́kọ́ béèrè lọ́wọ́ mi pé ṣé wọn máa ṣanwó nínú ọpọlọ mi nǹkan tí baby máa kọ́kọ́ béèrè lọ́wọ́ mi nìyẹn ṣé wọn máa ṣe mí ìjọ́ ò mo bẹ̀rẹ̀ pálapàla yẹn mi ò gbọ́ rí òrí látijọ́ tí mo ti délé ayé mi ò gbọ́ rí mo máa ń gbọ́ sétí ni mo máa ń rí lórí social media ni gbọ́ pé kí n practice ẹ̀ mo ò ṣe rí Anna bó ṣe wà yẹn ọmọ 20 years ni màá track ẹ̀ látòrí fóònù mi mo mọ̀ gbà tó login sórí YouTube mo mọ̀ gbà tó ibikíbi tó wà mo mọ̀ bí tó wà ọmọ 20 years ibikíbi tó wà lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo mọ̀ tí màá track gbogbo ẹ̀ tí màá rí ìgbà tó login sórí YouTube tí màá rí ìgbà tó ṣe gbá tí màá rí ìgbà tó ṣàwo kò síbi tó lọ nínú school yẹn tí mi mọ̀ technology ni mo fọlọ́n bẹ̀ yín ẹ yé bá àwọn people yìí jà ẹ má jẹ́ kí olóore wọn kó sá fún wọn ìyá yìí kí wọ́n tẹ̀ ń wò yín ó need help ẹ má bully wọn mọ́ nǹkan tí Sisi Alágbo ṣe kò dáa àmọ́ mo fọlọ́n bẹ̀ yín ẹ má sọ pé ìkan jẹ́ titi yín ẹ jẹ́ káwọn méjèèjì jọ ọmọ yín
àti ọ̀tún àti òsì ẹ jẹ́ kó jọmọ yín. Tẹ́ bá ti torí pé ní saga ẹ fèsì ara yín, ẹ fi àwọn people yìí sílẹ̀. Ẹ fèsì ara yín tó bá jẹ́ pé ní saga, ẹ jà saga yín, ẹ má fi àwọn people yìí jà saga. Ẹ má fi wọn jà saga. Ẹ jọ̀ọ́ ẹ ṣe content yín. Tí Ìyá Ikimo wá gbé nǹkan sórí page ẹ fi sílẹ̀. Tí Sisi Alagbo bá gbé nǹkan sórí page ẹ fi sílẹ̀. Ẹ má pa àwọn people yìí. Ẹ jọ̀ọ́ ẹni tó ẹnikẹ́ni tí èèyàn bá níwọ̀n lọ́wọ́ fún láti ṣe ràn lọ́wọ́ fún òun lẹ́nìkejì ẹ kó tọ́jú ẹ̀. Èèyàn kéèyàn tó bá lè ràn lọ́wọ́ òun lẹ́nìkejì ẹ. Tí ẹ bá lè ràn àwọn people yìí lọ́wọ́ ẹ má bà tí wọn jẹ́ mọ́. Ẹ fi wọ́n sílẹ̀. Ìyá Ikimo Sisi Alagbo mo bínú sí ẹ gan ni torí bí mo ṣe gbé ẹ kọ́ ló ṣe gbé rẹ̀. O gbé rẹ̀ bí wọ́n ṣe gbé ẹ. Mo expect ẹ pẹ̀lú bó ṣe jayé nínú ayé, pẹ̀lú bó ṣe wà tí ó jẹ́ ọmọ tó ṣe fẹ́fẹ́rìtì, ọmọ tó ṣe fẹ́fẹ́rìtì lèmi náà. Ó ti yẹn sì mo like kí n jayé gan. I love life. But kàmí lè jáwó ayé tó jẹ yẹn. Mi expect ẹ pé ó lè rí bẹ́ẹ̀. I'm telling you the truth. So tó bá rí mi kí n hot pẹ̀lú ẹ, mi expect ẹ ni. Mi hate ẹ, Sisi Alagbo. Mi expect pé ó lè ṣe nǹkan tó ṣe yẹn. Mi expect. Torí pé ọmọ tó bá jáde, ọmọ jáde ni ẹ. Ọmọ tó jáde ni ẹ, kò ń ṣe ọmọ tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé ayé jíjẹ. Ọmọ jáde ni ẹ tójú ẹ ti rí okùn tó ti rọ́sà. Pé o tiẹ̀ like akíkanjú iṣẹ́ ló ń ṣe. Mo like ọmọbìnrin tó bá jẹ́ hard working. Mo máa ń love wọn. The way tí mo ṣe máa ń rí ẹ. Do you understand now? Tó tún lè bọ́ ọkùnrin, mo máa ń nífẹ̀ẹ́ wọn. Because èmi náà máa ń ṣe nǹkan tó ń ṣe. Màá fún ọkùnrin lóúnjẹ jẹ, màá raṣọ sí lọ́rùn. Màá sọ déèyàn. Mọ́tò tí èmi ò wà máa rà fún ọkùnrin. Màá kówó mi sílẹ̀. Mi ò care. Nítorí ìfẹ́ tí mo ní sí. Do you understand now? That is your choice. Ẹni tó choose. Ẹni tèmi náà choose nìyẹn. Is my choice. Kò dẹ̀ sẹ́ni tó lè gba choice mi lọ́wọ́ mi. Do you understand? Nítorí pé ojú ẹ ti rí okùn ó ti rọ́sà, mi ò feel pé kó wá máa bà tiẹ̀ jẹ́, kó wá máa ṣe nǹkan tó máa tarnish image ẹ. So máa sọ̀rọ̀ ẹnu mi nígbà yẹn. Má lọ máa ronú pé ó like ẹnìkan. No, má lọ máa rò bẹ́ẹ̀. Èmi ò sí lára wọn. Ó ti yẹ ẹ́ sìn. Èmi máa patronize Ìyá Ikimo ni. Mi need nǹkan tó ń tà yẹn o. Ó ti yẹ ẹ́ sìn. Máa patronize ẹ̀, máa rà fáwọn ẹbí mi. Àwọn ẹbí mi like ẹ̀. Bọ́n ti ẹ̀ sọ fún mi pé wọ́n kò kàn mí. Tó sọ fún mi pé àwọn ò fẹ́ lè máa rà fún wọn. Kán lọ bá mi fún àwọn èèyàn tó wà lójú títì. Wọ́n máa ní kí n fáwọn olówó yẹn. Mo fẹ́ patronize ẹni yìí ni. Tẹ́ ẹ bá fẹ́ ẹ lọ fún àwọn èèyàn tó wà ládùúgbò yín, wọ́n máa jẹ. Bí èmi ṣe mọ̀ yìí pé téèyàn ṣe lè dá sí ìgbésí ayé èèyàn nìyẹn. Do you understand now? Bí èmi ṣe mọ̀ ṣe nìyẹn. Kò ṣe yí pé mo fẹ́ fi ẹ́ bá Ìyá Ikimo jà. No. Bí èmi ṣe wà yìí sí. Sisi Alagbo bó ṣe wà yẹn, èèyàn tèmi náà ni. Ìyá Ikimo bó ṣe wà yẹn, èèyàn tèmi. Èmi ò ń ṣe discrimination. There is no discrimination lọ́dọ̀ ti tèmi. Kò sí nǹkan tó ń pè ní discrimination nínú ayé ti tèmi. So anybody tó wà pẹ̀lú Ìyá Ikimo ni o, tó wà pẹ̀lú Sisi Alagbo, ẹ fà àwọn people yìí lẹ̀, yẹ manipulate wọn. Ẹ yẹ ń jẹ́ kó máa rí àwọn wọn pé bí ọ̀tá ni wọn. Oko tí Ìyá Sisi Alagbo ń dó lọ́wọ́lọ́wọ́ bá, Ìyá Ikimo ló kọ́kọ́ ń dó oko yẹn. Òun ló kọ́kọ́ ń dó oko yẹn kí Sisi Alagbo tó wá máa dó. Ẹ má gbàgbé, ẹ má sọ àwọn people yìí di ọ̀tá. Bẹ́ẹ̀ ṣe láàmì Fọlá àti Lizzy àti sọ nígbà yẹn, nígbà tí Dorcas àti Sage ń jà. Anywhere ló ti lè ràn yàn lọ́wọ́, anywhere. Mi understand yín lórí social media yìí. Anywhere, gbogbo àgbáyé ló dìde fún Fọlá nígbà yẹn. Gbogbo àgbáyé ló dìde fún Fọlá. Only people tó support Lizzy nìkan. Only àwa ni àwọn ọmọ ayé gan dìde fún Fọlá. Only way mi yìí ṣe torí pé mo wà pẹ̀lú Lizzy, kò dẹ̀ ní somewhere kí Lizzy àkáǹtì Nàìjíríà mi, orúkọ mi ló wà ńbẹ̀. Kò dẹ̀ ní somewhere kí Lizzy rí pé mo lọ dáwó fún Fọlá. Ó máa feel pé èmi jẹ́ èèyàn tí ò dá fún òun. Kò ní somewhere pé mo dáwó fún Fọlá. Dorcas dẹ̀ máa dáwó kọ mi.
tó yẹn bá ṣe wọlé ó máa dáwúkọ mi tí bá sanwó sínú pépà ẹ̀ náà ó máa dáwúkọ mi torí orúkọ mi náà ló wà nínú pépà orúkọ mi náà ló wà nínú àkáǹtì UK ó máa dáwúkọ mi ó máa fẹ́ fi pépè Lizzy ojoojúmọ́ ló máa dáwúkọ mi kí èmi àti Lizzy lè jà so mi ní lè ṣe nǹkan yẹn láti lè fi tẹ́ Lizzy lọ́rùn ẹ jọ̀ọ́ ẹ fà àwọn pípù yìí sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó bẹ́ẹ̀ sí ní máa ṣògùn síra wọn ẹ má jẹ́ owó tó yẹ kó máa fi jẹun kó máa lọ máa fi lọ ọ̀dọ̀ àwọn àfáà ẹ jọ̀ọ́ ẹ fi àwọn pípù yìí sílẹ̀ Ọlọ́run ò ní bà tiyín jẹ́ tí ẹ bá lè gbé wọn sókè ẹ má gbé wọn wálẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ tí ẹ bá lè gbé wọn sókè ẹ má gbé wọn wálẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ àwọn pípù yìí monetization yìí lẹ nífẹ̀ẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ni tí ẹ bá lè gbé wọn sókè ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá Dorcas jà pátápátá tẹ́yin àti Dorcas jọ ń jà ẹ bá máa fèsì Dorcas ẹ jọ̀ọ́ ẹ bá wa fèsì òun nìkan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a fi Ọlọ́run bẹ̀ yín ni ọmọ ò ní kú lóyín lórí ẹ ní gbọ́kú ọmọ yín àwọn ọmọ yín náà wọ́n á yànjú lórúkọ Jésù àwọn ọmọ yín á bá láàánú dìde lórúkọ Jésù ẹ̀yin tẹ́ bá ní láti ṣàánú àwọn ìyá Ikimo àti Sisi Alagbo ẹ ṣàánú wọn ẹ má sọ yí pé torí pé Dorcas wà pẹ̀lú kí lórúkọ ẹ̀ Sisi Alagbo kẹ́ ẹ bá lé ayé Sisi Alagbo jẹ́ ẹ má sọ yí pé àwọn tó wà pẹ̀lú ìyá Ikimo kẹ́ ẹ bá lé ayé kẹ́yìn ẹ̀yin tẹ́ wà lọ́dọ̀ Dorcas kẹ́ ẹ bá lé ayé ìyá Ikimo jẹ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin náà bímọ ẹ dẹ̀ fẹ́ kí àwọn ọmọ yín kó rìn ìrìn àjòjì kó lọ sí ìlú àjòjì kó kó èrò àjòjì wálé kó lè fi ṣe oríire ẹ fẹ́ kí ilẹ̀ gbóná mọ́ àwọn ọmọ yín ẹ má jẹ́ kí ilẹ̀ gbóná mọ́ àwọn méjèèjì yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fèsì ìjà tẹ́ ń bá àwọn Dorcas àti Mọ̀mọ́ Esabod ẹ fèsì ẹ kúrò nínú sága àwọn pípù yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má balẹ̀ ayé wọn jẹ́ ẹ jọ̀ọ́ ọkọ ló wọ́n fẹ́ wọn pààyàn ìyá Ikimo ọkọ ló fẹ́ kó pààyàn Sisi Alagbo ọkọ ló fẹ́ kó pààyàn ó ń ṣe èèyàn ní Sisi Alagbo pa ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ fèsì ìjà tí ẹ̀yin àti Dorcas ń jà ẹ fèsì ìjà tí ẹ̀yin àti Mọ̀mọ́ Esabod ń jà ẹ jọ̀ọ́ ẹ má pín àwọn méjèèjì sí méjì mọ́ torí ìkan lè lẹ́mìí kíkan ìkejì má lẹ́mìí káwọn méjèèjì gan má lẹ́mìí gbogbo nǹkan táwa ti fèsì nínú sága yìí àwọn méjèèjì lè má lè fèsì ẹ jọ̀ọ́ àwọn ọmọ yín ò ní kú lé yín lórí àwọn ọmọ yín ò ní ṣàìsàn ìbànújẹ́ ò ní wọnú ìgbésí ayé àwọn ọmọ yín ẹ má jẹ́ ká di ọ̀tá ara wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi ṣe ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run tó dá yín sílé ayé Ọlọ́run tó mọ̀ yín Ọlọ́run tó mọ ìbẹ̀rẹ̀ àti òpin ayé yín òun ni mo pè lé yín lórí láàárọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ má balẹ̀ ayé àwọn pípù yìí jẹ́ ẹ má sọ ayé wọn ju sága ẹ jọ̀ọ́ ìyá Ikimo nídìí help wo ló need ẹ má bá ara jà ọ̀tá tó ẹni tó wà lọ́dọ̀ Dorcas ó lè bá ara jà ẹni tó wà lọ́dọ̀ Mọ̀mọ́ Esabod ó lè bá ara jà ẹni tó wà lọ́dọ̀ Mọ̀mọ́ Esabod ó lè bá Alagbo náà rajà Sisi Alagbo náà rajà ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé tòótọ́ lẹ jẹ́ abiyamọ gbogbo èyí tẹ́ ti bímọ tẹ́ wà lórí ọ̀rọ̀ yìí ẹ dẹ̀ jẹ́ abiyamọ ẹ dẹ̀ ń gbà ládùúrà pé ọmọ yín kó wà successful and success ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fà àwọn people ilẹ̀ káwọn náà lè wà successful and success nínú gbogbo nǹkan tí wọ́n ń tà tí ẹ bá fi wọ́n sílẹ̀ wọn ò ní lè ní direction ìyá Ikimo ń tọ́jú ọmọ Alagbo ń ṣe business ẹ̀ wọn ò ní lè ní direction láti lè ṣe ẹ̀yin lẹ máa jẹ́ kó fèlì nínú ayé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yẹn tún dàbí ti Lizzy ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ a fi Ọlọ́run bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run torí ọ̀rọ̀ yìí kò wá fẹ́ tán mọ́ ọ̀rọ̀ yìí kò wá fẹ́ tán mọ́ torí ẹ fẹ́ sọ di saga ẹ search conscience yín ṣé tòótọ́ lẹ love Sisi Alagbo ẹ search conscience yín ẹ search conscience yín ṣé tòótọ́ òun lẹ like Sisi Alagbo pé
pé níwájú Ọlọ́run àti ọba tá kì í pè jẹ́rìírọ́ ẹ love Sisi Alagbo bẹ́ẹ̀ ṣe love àwọn ọmọ yín tó wà nínú ilé àbí ẹ fi wọ́n ṣe monetization ni ẹ ṣàṣínú conscience yín ṣé tòótọ́ lẹ love Ìyá Ikimo bí ẹ ṣe love àwọn ọmọ yín tó wà nínú ilé yín ṣé tòótọ́ ni àbí ẹ fi wọ́n ṣe monetization ẹ jọ̀ọ́ ẹ fọwọ́ yín lórí ẹ fà àwọn people yìí sílẹ̀ ẹ ti ń fọwọ́ yín lórí kí àwọn people yìí tó dé àárín yín ẹ fà àwọn people yìí sílẹ̀ mo fọlọ́run bẹ̀ yín ni ìbànújẹ́ ò ní wọnú ilé yín o this is the month of May ẹ má ní àwọn people yìí lára mọ́ ẹ má ní àwọn people yìí lára mọ́ ó ti yé yín sìn ọkọ ni Sisi Alagbo fẹ́ ọkọ ni Ìyá Ikimo fẹ́ àwọn people yóò pààyàn wọn pààyàn o Sisi Alagbo ó mọ nǹkan tó choose kó tó choose ẹ ó mọ̀ pé òun lọ sílé olówó ogun ni kó tó choose ẹ nǹkan tó bá ńbẹ̀ ó gbọ́dọ̀ faramọ́ kò gbọ́dọ̀ wá ké fún wa lórí social media Ìyá Ikimo náà tó mú ìyàwó wá bá nǹkan tó jó òun náà bá rí òun náà faramọ́ kó má wá sọ fún wa lórí social media ẹ fà wọn people yìí sílẹ̀ kí ìwọ tó jẹ́ ọkọ láàrin wọn náà kó dẹ̀ ṣe bí ọkọ ó yẹ gbé gbogbo ọ̀rọ̀ lọ fún social media kó yẹ gbé gbogbo ọ̀rọ̀ lọ fún bloggers àwọn bloggers yẹn wọn wà interested mọ́ nínú family matter yín ẹ kó ṣì lọ ẹ jọ̀ọ́ ìwọ tó jẹ́ ọkọ tó lè ṣe ọkọ tí ẹnu ẹ kò lè káyàwó méjì ká bọ́sí ìyàwó kan tó lọ fẹ́ méjì lọ bá àwọn ìyàwó ẹ méjèèjì sọ̀rọ̀ a fẹ́ rí wọn lórí social media mọ́ because ibi tí wọ́n máa ba ẹbí ẹ jẹ́jẹ́ ojú ti ẹ gan àti ọwọ́ ti ẹ gan kò ní lè hàn kò ní lè ka ṣé inú ẹ máa dùn kíkan nínú àwọn ìyàwó ẹ àwọn méjèèjì kíkan nínú wọn fò ṣánlẹ̀ kó kú kò ń ṣe àdúrà wa nìyẹn o nítorí àwọn people yìí tó wà lórí social media yìí àfi tí ẹ̀mí bá bọ́ ló máa tó ń fìyàn sílẹ̀ tí ẹ̀mí èèyàn ò bá bọ́ wọn kì í fìyàn sílẹ̀ o tí ò bá kí n ṣe pé àìmọye hospital tí Lizzy lọ àìmọye hospital tí Lizzy lọ àìmọye tó máa ṣe sáré rush ẹ lọ sí hospital tí ò bá kí n ṣe yí pé ọmọ pákó ni láti ilẹ̀ Lizzy máa ti kú o tí ò bá kí n ṣe pé ó wá láti ilé ọmọ pákó ẹni tó ti jìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ò bá kí n ṣe pé ó ti jìyà rí kò bá ti kú ò láyé ta ni ọmọ tó bí tó jẹ́ pé ó bí sínú ọlá wọ́n wá fèsì irú ìjà tí wọ́n fèsì Lizzy á kú ò láyé ọmọ yẹn máa lọ wá nǹkan gbé jẹ ẹ má jẹ́ kí ó ṣe bẹ́ẹ̀ fún àwọn people yìí táwọn people yìí ò bá ní ẹ̀mí tí Lizzy ní nǹkan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fà àwọn people yìí sílẹ̀ ẹ dẹ̀ sọ nǹkan míì ẹ sọ nǹkan míì ẹ fi Ìyá Ikimo sílẹ̀ ẹ yé rojọ́ wọn mọ́ ẹ yé blog wọn mọ́ ẹ fi wọ́n sílẹ̀ ẹ lọ rajà lọ́wọ́ Sisi Alagbo ẹ rajà lọ́wọ́ Ìyá Ikimo ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ káwọn méjèèjì máa wà successful success ẹ kó orí burúkú fúlákà yín Ọlọ́run jẹ́ ní orí burúkú ẹ kó fúlákà òṣì tẹ́ ń ṣe ẹ kó kúrò tó jẹ́ pé tí eléyìí bá ń ṣe nǹkan ẹ máa attack ẹni nígbà tí Lanre wá tí Dorcas jáde tó fẹ́ gbowó fún nǹkan tó dá ni ó yẹ ká support ẹni káyé Lanre lè fi dá but everybody wọ́n wà against ẹ nǹkan burúkú lẹ ṣe yẹn láti lè wà against ẹ kí lẹ ṣe yẹn ebi máa pa Lanre ni torí ẹ fẹ́ kó ṣoríire nǹkan burúkú lẹ ṣe against ẹ torí ìjà tó wà láàrin yín ẹ ní láti stop ẹ ẹ ní láti stop ẹ ẹ ní láti stop ẹ ẹ má máa jẹ́ kí àwa tá sí nínú sága yín we love one another equally mi ò ní favorite bí mo ṣe wà yìí torí mi fẹ́ gba ẹ̀ṣẹ̀ mi mọ̀ bí tẹ́ ti ń bọ ìrìn àjò yín bọ̀ mo ò dé fẹ́ mọ̀ bí tó fẹ́ land ẹ̀ sí mo ò fẹ́ mọ̀ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ni tẹ́ bá mọ̀ pé nǹkan tí mo sọ ẹ̀ láìkẹ́ ẹni bínú ni bọ́ mo ń fi Ọlọ́run bẹ̀ yín kẹ́ fà àwọn people yìí sílẹ̀ ìbànújẹ́ ò ní wọnú lé yín o ṣé kò yé yín sìn nítorí pé tẹ́lẹ̀ bá fẹ́ gbàánú ẹ máa àtáàkì ẹ̀ títọ̀hún bá fẹ́ gbàánú ẹ àtáàkì ẹ̀ ṣe fẹ́ kí ìṣeré wọn ya kíákíá ẹ fẹ́ kún kú sínú èéfín yẹn ẹ kọ́kọ́ kú sínú ìyà àbí ẹ wo fídíò tí wọ́n gbé sí BBC ẹ wo bí Sisi Alagbo ṣe rí nígbà tó